Hmm, hmm, hmm. Àrà mẹ́rìírí mo rórí ológbò látẹ. Èmi ọmọ yín Ọmọ́tádéṣe. Ọmọ́tádéṣe láti Ìṣẹ̀rẹ̀ Ọlọ́fin mo tún ti dé o bí mo ṣe ń dé. Àṣé ìrìn jìnnà ni ò jẹ́ kára buké ọ̀kẹ́rẹ́. Tá a bá tẹ̀síwájú, àárí ibi tán ti ń fi okini tí wọ́n ti fi ń gúnyán tí òkúkú lẹ́mọ rárá. Èèó, ẹ̀yin ọba Àwórì, ẹ̀yin ọba Àwórì, ẹ̀yin ọba Àwórì. Tá a bá rí ẹnìkan tó rò wípé ohun táwùjalẹ̀ ṣe, ẹsẹ̀ tó ṣìgbé òun náà lè rírú ẹ̀ gbé nílé Àwórì, irọ́ ló pa. Òní wọ́n sọ wípé àwọn kan sọ wípé tí ọba bá kú wọ́n á gé wọn lápá, wọ́n á gé wọn lẹ́sẹ̀, ìsìbàbárìkì. Ẹ jọ̀ọ́ bàbá mi, èèyàn mi pàtàkì pàtàkì, ọlọ́rọ̀ mi tòótọ́ àti tòdodo, ọba ìlú Ọ̀tà KABIRU ADEYEMI LANLEGE, ṣoṣojú yín bàbá. Ẹni wọ́n ní ẹ̀yin náà tiẹ̀ ti lọ gbé interview jáde. Mo bá pàdé o. Àwọn èèyàn mi náà fi lá mi lójú wípé ńgbà tẹ́mi ń ṣe program lórí ti Síkírù Adétọ̀nà, èyí tọ́ba LANLEGE sọ yìí ńkọ́, kọ́mọ Àwórì máa retí làásìgbò. Ṣé mo kúkú sọ fún yín? Kò dẹ̀ lè ṣe kó má rí bẹ́ẹ̀. Ohun tó ní kálukú tó bá gbìn òun ló máa ká. Àṣírí kankan kò sí níbì kankan. Orí BBC News lẹ ti lọ ṣe o, Ọlọ́run ló mọ ọdún tẹ́ ti lọ ṣe bàbá. Ṣé ó yẹ kírú ẹ̀ jáde lẹ́nu yín? Mi ò dẹ̀ lè bá yín wí. Àkúkú mọ̀ bóyá nìpè bíi tiyín náà kúkú pé gúlú sọ abiyamọ fẹ̀yìn sọ. Ọmọ Àwórì ẹ máa múra o, ẹ̀yin ti house ẹ máa múra. Ẹ̀yin tẹ́ wà ní abẹ́ ọba KABIRU LANLEGE ẹ máa múra, ẹ má fúnlẹ̀ léèwọ̀ jẹ́ o. Wọ́n ní wọ́n ń gé wọn lápá, wọ́n ń gé wọn lẹ́sẹ̀, ó wà bàbáríìkì, òyìnbó ni wọ́n fi parí ẹ̀, wọ́n ló wà ṣe bàbáríìkì. Ẹ jọ̀ọ́ ó di mélòó nínú yín tí wọ́n ti gápá ẹ̀ tó ti gẹ́sẹ̀? Àṣírí alábòsí òkúkú níbò láéláé. Wọ́n ti bá yín gbé síta o, èmi kọ́ ni mo gbé síta, ẹ̀yin la dẹ̀ rí nínú ọ̀rọ̀ tẹ́ ti ń sọ̀rọ̀. Ọmọ Àwórì, ọmọ Àwórì, nǹkan ṣẹlẹ̀, nǹkan rúgbó bọ̀. Orí lọ́jọ́ ìṣẹ́gun ọjọ́ 22 oṣù keje, ọjọ́ 22 oṣù keje ọdún 2025. Ọba KABIRU LANLEGE, èyí tẹ́ tún sọ yìí tún kà màmá. Wọ́n ní lẹ́sọ̀, ẹ sọ pé ó ṣojú yín. Àṣírí oníṣẹ́ ibi ò ní bò láéláé, àṣẹ Ìdùmarè. Ẹ lè dalẹ̀ Àwórì rú o, ẹ lè dalẹ̀ Àwórì rú láéláyé. Bọ́n ṣe ń ṣe náà ṣe máa ṣe. Bẹ́ẹ̀ ni. Àwọn kan wà tó ní tí ọba bá wàjà wọ́n máa gé ọ̀pá ọba, wọ́n máa gé orí ẹ̀, kó tọ̀nà sí òfin. Kò dẹ̀ tabadẹ̀ wo modernity nsìn, kò yẹ kí irú nǹkan bẹ́ẹ̀ yẹn kó máa wáyé nítorí ó wà barbaric, because kò sí òòṣà kan tó nóun fẹ́ gborí tó fẹ́ gba ọwọ́, ó wà barbaric. Ìgbà tí èèyàn kì í ṣe ẹran.